mo ṣe bá fẹ́lẹ́dùmarè ọba àjíkẹ́ ọba lánàá ọba lẹ́ni ọ̀gbàgbà tí ń gba láìlára bàbá tí ń ṣe bàbá fún gbogbo ẹni tí ò ní bàbá pátápátá. Ẹ kú dédé àsìkò yìí, Adédoyin Kúkọ̀yí lórúkọ mi. Èmi lọmọ olómi méjì ọmọ àtẹ̀kọ̀mọ́lẹ̀pọ̀ kan ìkan mímu ìkan ẹ̀mọ́ ọmọ aládé mẹ́rìndínlógún. Èmi lọmọ àròbí ọmọ àtòrè. Ètò yín ètò tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tí Ọlọ́run mi ọba òkè tó fi òǹtẹ̀lù tó ní ká máa lọ wípé kò ní sí ewu. Òun náà la tún gbé wá fún yín lénìí gẹ́gẹ́ bí ìṣe wa ní gbogbo ìgbà. Àlejò yín olólùfẹ́ yín tẹ́ bá kọ̀wé pé ká gbé wá sórí ètò òun làwa máa kán sí gbòòrò tá máa lọ wá wọn wá kò sí bí wọ́n ṣe lè láwọn ní ẹ̀mí ìlera ọ̀hún tí ẹ̀ ń sọ bẹ́ẹ̀ nígbà tí wọ́n bá ti gbọ́ pé orí ètò làwọn ń bọ̀ báwọn olólùfẹ́ wọn ń retí wọn wọ́n fẹ́ mọ̀ ń pa wọn ọmọ bíbí ìlú wo báwo náà ṣe ṣe kékeré wọn báwo ni ìrìn àjò tíátà ìrìn àjò orin kíkọ àbí nǹkan kí nǹkan tí wọ́n mọ̀ ṣe tí wọ́n mú lòkùnkúndùn báwo ló ṣe bẹ̀rẹ̀. Ìkan nínú wọn ni wọ́n wá bá wa lálejò lénìí ọmọ bíbí ìlú onítọ̀hún ni ẹ̀yin náà wọ́n pé mi ní sọ fún yín ẹ jẹ́ kálejò mi máa wọlé bọ̀ ká bẹ̀rẹ̀ ètò ẹ kú dédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí i. Ó hàn pé múra mi wá lóòótọ́ ni. Gidi gan ni o. Mo nífẹ̀ẹ́ sí ìtẹ̀ ẹ̀kọ́ sí i bẹ́ẹ̀ ṣe ń dá lọ́tún lẹ́ ń dá lọ́sí. Àfi bí ìtọ̀ ọmọ ọba àbí adélé pàápàá ní ká pè ní. Gbogbo ẹ̀ náà ni. Ẹ kú dédé àsìkò yìí ẹ kú jọ́ mẹ́ta ojú tó rí yín mà gbó ṣiṣẹ́ ń lọ. Bẹ́ẹ̀ni. Mo fẹ́ kẹ́ kí àwọn olólùfẹ́ yín lé kéde dárúkọ yín fún wọn. Ok, ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko àti lẹ́yìn odi èmi ni ọmọ yín ní tòótọ́ Nkechi Blessing Sunday aka ọmọ Gileki aka ọmọ ológo dídán one wọn nífẹ̀ẹ́ lómi ìṣe mi o. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mú lẹ́yọ kankan yẹn mo nífẹ̀ẹ́ sí. Aunty Nkechi ọmọ bíbí ìlú wo ni? Ọmọ bíbí ìlú Abia State ni mí. Bẹ́ẹ̀ni. Ní Yorùbá dán lẹ́nu yín tó tó yìí. Nítorí pé Èkó lọ bí mi sí Èkó dẹ̀ ni mo dàgbà sí Èkó ni mo ti lọ gbogbo iléèwé tí mo lọ. Tẹ́ ẹ lọ ẹ sọ kékeré yín fún mi àwọn iléèwé wo lẹ lọ. Ok, primary school mi mo lọ sí Olúwabiodun Nursery and Primary School tó wà ní Ìjúṣàgà ní Elliot. Secondary school Barachel Model College. Láti Barachel Model College mo ṣe 6 months course nínú theatre arts ní Lagos State University kí n tó lọ sí Udegbe North American University ní Cotonou. Ibẹ̀ mo ti study international relation. Ṣé ẹ̀yin gbọ́ èdè ṣá? Ṣé ìyẹn tó ń jẹ́ Igbo? Bẹ́ẹ̀ni. Wọ́n lè lé mi kúrò létí máa sọ pé ìgbà ẹ̀ gbọ́. Mo gbọ́ bọ̀ mo gbọ́ jẹ torí recently mo ṣẹ̀ṣẹ̀ Igbo film first feature Igbo film tí mo ṣe mo gbìyànjú mo try mo train voice yẹn mo rí mú mo rí sọ. Ó yẹ kí àwọn tí wọ́n ń wò yín ní ilé lọ́hùn ẹ kí wọ́n lédè Igbo. Igbo. Bẹ́ẹ̀ni. Ndị be m nọ n'ụlọ ka eku unu me
afamu Nkechi Blessing Sunday Adanabia State adadi ora manu unu ma otu eshe Ghana unu ma ihe ya shi n'ime mu akwa ada unu biko iweliwe thank you bye. Nǹkan tó wá ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá ti wá ọ̀nà tó bá sọ òyìnbó ńlẹ̀ àná òun ló máa tu gbogbo nǹkan tẹ́ dálẹ̀ yìí ẹ̀yà kí lẹ sọ. mo ní àwọn tèmi tó wà lábẹ́ àṣẹ pé mi ṣe ni ọmọ wọn kọ́ má rò pé mo ti gbàgbé wọn lé o kọ́ wọn náà má ṣe kíni kọ́ má gbàgbé mi. kọ́ má gbàgbé ní kò jù bẹ́ẹ̀ lọ. ó tán. ẹ ṣe Aunty Nkechi òṣèré tíátà la mọ̀ yín sí òǹfà wo ló fà yín wọ di iṣẹ́ yìí àbí ká sọ wípé bóyá màmá yín àbí bàbá yín àbí ẹ̀gbọ́n yín kan àbí àwọn kan tó ń súnmọ́ yín pẹ́kípẹ́kí ni wọ́n ń ṣiṣẹ́ ilé yìí náà wò pé ohun mi kì í ṣe báwo ni ìrìn àjò yẹn ṣe bẹ̀rẹ̀ náà. Actually nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi like èèyàn tó mo like flashlight camera mo like camera light and action mo like kí n máa show ara mi gan bẹ́ẹ̀ mo yẹn ṣe ń sìn mo act ni so mo like mari mi nínú big screen and stuff so mo wọ pé àwọn ọ̀rẹ́ mi máa sọ pé gbogbo nǹkan tí máa ń ṣe ìhùwàsí mi ṣe sí mi ó jọ onítẹ́ta why don't you just give it a try mo ní okay fine no problem mo dẹ̀ at that point mo súnmọ́ àwọn tó ń ṣe theatre púpọ̀ bíi uncle Afis ọwọ́ wọ́n gbé ládùúgbò wa ń gbà yẹn so mo ní pé kí n tiẹ̀ try ẹ̀ wò kí n wò bóyá mo ní talent enough láti jẹ́. ọdún wo wà ní ẹgbẹ́ ìgbésẹ̀ yẹn. As far back 2007 yeah 2007 ni mo. ọdún ọ̀tálẹ̀ wa lọ ṣe lọ sí abẹ́ ọ̀gá kankan láti lọ kọ́ṣẹ́ tíátà. yes àwọn first ọ̀gá tí mo kọ́kọ́ bá ní ìdíṣẹ́ yìí ni Afis Eniola Adébáyọ̀ Tìjání àti Afis ọwọ́ ọ̀dọ̀ wọn ni mo ti ṣe first audition tí mo ṣe ever. ní ọdún 2007. yes. ìgbà tẹ́ máa kópa nínú eré wo lẹ kọ́kọ́ kópa nínú ẹ̀. first film tí mo kọ́kọ́ kópa ní ọmọ bẹ́wàjì ti Kẹ́mi Kórèdé ní 2008 yeah 2007/2008 ní film Kẹ́mi Kórèdé then mo wá lọ sí the second movie tí mo shoot ní 2012 ìgbà tí mo fẹ́ wọnú cinema movie fully ní 2012 ní South Africa fíìmù Kafila ọmọ Ìbàdàn I've forgotten her name Tọ́pẹ́ Bali fíìmù Tọ́pẹ́ Bali ní South Africa ní 2012 ibẹ̀ mo ti wọ industry fully. ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan bó tilẹ̀ jẹ́ pé Èkó ni wọ́n bí yín sí Èkó lẹ ti dàgbà Èkó lẹ ti bẹ̀rẹ̀ sí ní kọ́ ABD tí ẹ wá pinnu pé mo fẹ́ wọ ìdí iṣẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré tíátà lóbìnrin lẹ máa bá lẹ́nu iṣẹ́ yìí ìhà wo ni wọ́n kọ sí yín nígbà tí ẹ bẹ̀rẹ̀ ṣé wọ́n gbà yín tọwọ́ tẹsẹ̀ ni àbọ̀n wò pé ta lélẹ́ níbo ló ti ń bọ̀ gan. tó bá jẹ́ yẹn ni mo ṣe ní pé mo máa kọ open letter sí àwọn directors producers marketers tó ti ever pè mí sí sherry from the beginning wọ́n discriminate pé ọmọ Ìgbò lélẹ̀ wọ́n rí pé ó ní nǹkan tá fẹ́ ó mọ bó ṣe ń deliver role wọ́n dẹ̀ gbà mí tọkàntọkàn a big thank you to all of them wọ́n really gbà mí gan and I was so happy inú mi dùn. àwọn wo ni ẹ máa ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe nídìí iṣẹ́ yìí. wọ́n pọ̀ gan ṣùgbọ́n àwọn tí mo súnmọ́ tí mo dẹ̀ ṣe pé àwòkọ́ṣe wọn ni mo fi ń ṣe tí mo tún gbàdúrà pé k'Ọlọ́run tó bá tẹ̀lé gbé mi súnmọ́ wọn kí n tiẹ̀ lè jù wọ́n lọ. ni first person is Tóyìn Abraham àti Mercy Aigbe àwọn méjì ni role model mi nínú industry. ní ìdí iṣẹ́ tẹ̀yàn láàyò Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀ Aunty Nkechi ẹ jẹ́ ká lọ ká wo díẹ̀ nínú iṣẹ́ tí ẹ ti kópa nínú ẹ̀ rí ṣé ó ti yá. ó ti yá. kò ní ọmọ lẹ́yọ̀ kan ọkàn máa jẹ́ láàárọ̀ ni wọ́n máa fi tẹ́lẹ̀ mi. mọ́kànjú sọ́ọ́rí tí máa sọ àdá sí orí rẹ̀ yóò sì bọ́lẹ̀ jó gan kí ni mo sọ báyìí náà. mi ò fẹ́ àgbọn tó ń tà lọ́jà ìtò wà lórí igi àgbọn ìgangan ni mo fẹ́ ẹni tó bá bọ̀ kó ń tún ọkọ ìyàwó ṣe dúnà ẹ̀ méjì kó sáré gun igi àgbọn yìí kó bá mi ká àgbọn kan. níbo lèyàn ti wá rí kí ni àkàbà bí àkàsọ téèyàn yóò rẹ o. kí ni mo ní kẹ́ gungi àgbọn ẹ fẹ́ fi òkò ẹ gungi àgbọn ẹ kẹ́ bá mi ká àgbọn kan. ó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di àsọ̀kò pẹ́yẹ ni. ó yá. ó ti jáde. ṣé bí bẹ́ẹ̀ ṣe lé ní ojú ayé bẹ́ẹ̀ nìyẹn bẹ́ẹ̀ ṣe máa ń dá àwọn ọkùnrin láàmú. rárá o àwọn ọkùnrin ló yẹ kó máa fún one command fíìmù ni character mi kò ń ṣe mí nìyẹn. kì í ṣe ẹ̀yin gangan ni talent Nkechi gan. Nkechi jẹ́ very easy going person ẹni tó like kó máa ṣeré gan kò sí ẹni tí mi ò lè bá ṣeré bá tiẹ̀ bí ìtìyàn lé nìgan mi mọ ẹni tó ń jẹ́ mi mọ ẹni tó ń bọ̀ máa yọ̀ sí wọn mo máa yọ̀ mọ́ wọn yàn gan I'm a very easy going person. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Aunty Nkechi ẹ̀yin àtàwọn olólùfẹ́ yín ẹ̀yin náà mọ̀ pé tí ò bá sí Ọlọ́run tí ò sí àwọn ta ni wọn bá máa pè ní Nkechi Blessing ẹ ṣé ọ̀pọ̀lọpọ̀ ọgbà òun ni wọ́n máa wá ń gbọ́ oríṣiríṣi nípa yín ẹ̀yin gẹ́gẹ́ bí òṣèré tó jẹ́ Ìgbà Ojúmọ́ ìmí ó lè jó òótọ́
kí mi ìjẹrọ àwọn míì tiẹ̀ máa wò lọ́kàn wọn pé ẹni yìí mo dẹ̀ nífẹ̀ẹ́ o ó wù mí kí n gbóríyìn fún àwọn àǹfààní ẹ̀ ò ṣe bẹ́ẹ̀ bí ẹni pé ó pọ̀ ìdí nìyí tí a fi gbé abala tafẹ́wọ̀ yìí la fi gbé kalẹ̀ òun là ń pè ní ojú abẹ ṣé yá ká sojú abẹ ń kò. ẹ jẹ́ ká so ń kò. orúkọ mi ni Kẹ́hìndé mo ń sọ̀rọ̀ láti Lagos Island òṣèré tí mo like jù ni Nkechi Blessing mo rí lórí Instagram ni pé ó wà engaged so mo fẹ́ mọ̀ how true is it ẹ ṣeun. ó ti ẹ̀ ti da actually nǹkan tó ṣẹlẹ̀ ni pé ríǹgì tí wọ́n sọ pé mo fi engage èmi àti director mi yẹn mo ti ń wọ ríǹgì yẹn for the past 3 weeks before that location mo ra ríǹgì yẹn purposely because of my job torí àwọn iṣẹ́ tí mò ń gbà lẹ́nujọ́ mẹ́ta yìí married woman ni and I want my props mo fẹ́ kó wà okay so mo ṣe ra ríǹgì yẹn mo fi ń lò so ìgbà tá à ń shoot film yẹn lọ àǹtí Ìyábọ̀ wà lórí set yẹn ibi ìbàdí ríǹgì yẹn kọ́kọ́ wà tó bá fẹ́ pe action máa fi sí married ring so wọ́n wá ní normally tó bá ti propose síyàn ibi ìbàdí ló yẹ kó wà torí ibi ìbàdí súnmọ́ ọkàn rehearsal yẹn là ń ṣe lọwọ́ tí idea ẹ̀ fi pé tá bá ti sọ pé kí ok originator wa sọ pé òun fẹ́ jẹ́ orí adé 2019 òun àti Fọlọ́runṣadé Ọlámọ́ní irọ́ orin 2019 ni orin àti Nkechi bí eré la kò ṣe gbogbo yẹn la ní òkè tiẹ̀ propose so as a very good actor tí mo jẹ́ the reaction and the facial expression ó jẹ́ everybody so wọ́n actually rò pé òótọ́ ni it was just a prank nothing else. àǹtí Ìyábọ̀ dẹ̀ wà ní oko wọ́n wà mẹ́ àwọn gangan àwọn náà mọ̀ pé eré ni. of course wọ́n mọ̀ èmi náà wọ́n ní pé Nkechi mo máa post ẹ̀ mo ní why not ẹ go ahead iṣẹ́ tá à ń ṣe ó máa fi check náà wọ́n yẹn máa rò pé inú iṣẹ́ yẹn ló wà so wọ́n máa expect àwọn míì rò pé àwọn míì mọ̀ pé stunt ni àwọn míì dẹ̀ rò pé ó rí torí expression mi so but eré ni gbogbo ẹ̀ mi ò tí wà engage mo ṣe single. ẹ ṣe ó yẹ jẹ́ àpadà sójú abẹ. Williams Akim mo ń sọ̀rọ̀ láti ìlú Èkó. Nkechi Blessing jẹ́ òṣèré tí mo fẹ́ràn sí láti máa wò ṣùgbọ́n ó wá ń ṣe ní ìyanilẹ́nu pé báwo ni ó jẹ́ pé Yorùbá movie ló mú tí ò fi mú English play because orúkọ yẹn ó rí bákan pé Nkechi Blessing ṣùgbọ́n Yorùbá acting ẹ̀ perfect bọ́ wà ló ṣe wá ṣe tó wá fi gain audience àwa Yorùbá. Okay mo like question yẹn torí àwọn èèyàn máa ń bi mí pé Nkechi ló ń jẹ́ Yorùbá film ló ń ṣe mo ibi tí bí mo ṣe sọ lálàkọ́kọ́ bó ṣe gbà mí nígbà tí mo wọnú Yorùbá industry ló jẹ́ kí n dúró síbí but for the past 1 month mo ti ń ṣe English film back to back yẹn kò ṣe pé mi ò fẹ́ ṣe Yorùbá mọ́ rárá kò sí ẹni tó lè gbà mí lọ́wọ́ àwọn Yorùbá family mi but still mo ní láti jẹ́ kó mọ̀ pé mo gbọ́ English dáadáa because if you prove to the audience pé you can do this you can do that ọmọ nípò okay fine ìwọ náà máa bọ̀ bí Igbo mi mo sọ Igbo lórí Instagram ló ṣe pè mí fún Igbo film ṣe get doesn't stop the fact pé mo ṣe ń ṣe Yorùbá mo ń ṣe English but mo máa ń ṣe more of Yorùbá torí mo wà fluent nínú Yorùbá dáadáa and that's it. ẹ̀yin gẹ́gẹ́ bí obìnrin tó jẹ́ òrékelẹ́wà ẹni tó bá rí á mọ̀ pé Ọlọ́run parí iṣẹ́ síbẹ̀ tẹ̀túwá tún jẹ́ ìgbà ojúmọ́ báwo ni ẹ ṣe máa ń ṣe àwọn ọkùnrin tí wọ́n máa ń jù sí yín lọ́tún tó ń jù sí yín lósì. ṣe mọ̀ pé kí anybody tó toast èèyàn ó máa kọ́kọ́ jẹ́ fan mo máa ń accommodate wọn dáadáa so tá a bá ti ń sọ̀rọ̀ láti ọ̀rẹ́ lọ́tún máa fẹ́ develop relationship yẹn mo máa dẹ́jẹ̀ kọ́ mọ̀ pé I can date you mo mọ bó ṣe máa ń manage wọn èmi àkọ́mọ́ ni let's just be friends ṣe get kakọ̀jọ́ rẹ̀ kò ní pé gbogbo èèyàn kọ́ṣà mo máa fẹ́ mo ní èèyàn tí mo fẹ́ so mi ò lè ṣáà date every other person so àwọn ọkùnrin tó máa ń sọ pé àwọn like máa ní ẹ ṣe tẹ like mi o but eléyìí kò lè ṣẹlẹ̀ o torí mo ní èèyàn tí mo fẹ́. orí ọ̀rẹ́ ló lè dúró sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ jọ jẹ́ sàwáwù ní ìdí iṣẹ́ yìí oníkálùkù ó máa ń fẹ́ gbìyànjú láti ní èmi ni mo wà ń bí ìyẹn ló wà ń bẹ̀ kò dẹ̀ sí ibi tí obìnrin bá péjọ sí tí kì í sí ìkùnsínú ẹyọkan àbí méjì láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà ní ṣíṣe àwọn ìpèníjà wo tí àwọn olóyìnbó ń pè ní challenges wo lẹ ti rí rí. So far gẹ́gẹ́ bí irú èèyàn tí mo jẹ́ mi ò kí ń jẹ́ kí anything get between my job and my personal life you get àwọn tí mo pè ní colleagues mi mo try as much as I can láti máa wà friendly to everybody so mi ò ní anybody sínú there is no competition on my side I just want to be better mo kàn fẹ́ ṣe ju bí mo ṣe ṣe lánàá lọ so no competition at all so anybody tí bá dẹ̀ dé location bó jẹ́ ọmọ kékeré bó jẹ́ àgbàlagbà mo máa kí everybody accordingly so far so good there have not been any challenges tí I don't know because mi ò fẹ́ kọ́ etí ikún sí what is it called I don't know that word. ẹ máa fẹ́ kọ etí ikún. I don't want to mi ò kàn fẹ́ because mi ò fẹ́ nǹkan kó tó máa distract me ibi tí mò ń lọ yẹn gangan ni mo fẹ́ face. nígbà kan rí ní orí àtẹ ayélujára a mọ̀ pé ìkan nínú àwọn òṣèré tí tóní Gẹ̀ẹ́sì yẹn Juliet Ibrahim àti ẹ̀yin náà ẹjọ́ ní bíi gbọ́nmi sí omi òtó kí ni pẹ̀pẹ̀ ibo ló ti bẹ̀rẹ̀.
actually ó bẹ̀rẹ̀ láti location tí èmi àti Àròlé ti ṣe film last. Àròlé kò ń ṣe actor comedian ni kò mọ̀ pé wọ́n máa ń máa èmi fọ́tí. Ló bá pe action Àròlé bá fọ́ mi ní etí for 2 minutes mi ò gbọ́rọ̀. Omi jábọ́ lójú mi èèyàn partially deaf for 2 minutes. Mi ò lè wá para mi torí mo fẹ́ ṣe theatre mo ní láti pé ẹjọ́ ẹ court. Mo wá post ẹ̀ mo kàn jokingly pé what we go through while filming. Túndé Ednut bá post ẹ̀ Juliet bá lọ sórí page Túndé Ednut wọ́n ní that is unprofessional kò yẹ kí n sọ pé court tí máa kún kọ́. Ṣé mo situation wọn tiẹ̀ ní idea bóyá èmi ni director film náà. Mọ̀ bóyá èmi ni mo ní film bó bá ṣe wù mí mo lè ṣe film mi wọn ní any idea nípa nǹkan tá à ń ṣe ẹ kò jump into conclusion pé it is not unprofessional. Come on. Mi ò lè wá kú nítorí pé mo fẹ́ disturb àpàpàǹdodo it's not a do or die affair of course so bí mo ṣe kọ lórí page mi pé a slap that almost got me deaf one idiot wá sọ pé kò yẹ kó wà professional really ó wá sórí page tèmi náà ó wá kọ gbogbo episode tó máa kọ gbogbo èmi àti wọn ò pàdé rí àníjà kankan rí. Mọ́ra ti tẹ́lẹ̀. Rárá mo dẹ̀ wò pé bóyá ọ̀rọ̀ tí mo sọ yẹn ti pọ̀ jù mo dẹ̀ sọ pé ó dáa o Aunty Juliet ẹ má bínú wọn ò gbẹ́bẹ̀ wọ́n block me everywhere but mo ní pé tí máa rí ó yẹ kájọ wà lórí location tí mo ṣe ó ní English job tí mo ṣe parí ní few days ago wọ́n sọ pé òun náà máa wà ńbẹ̀ mo tẹ̀ ní pé tí n bá ti rí kí ó jẹ́ face to face má dẹ̀ kúnlẹ̀ máa ní I'm sorry mi ò mean ẹ̀ bẹ́ẹ̀ but she didn't come. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ Aunty Nkechi Blessing ṣé ẹ̀yin ní ìbéèrè mi ìtẹ́fẹ́ bí wọ́n nípa iṣẹ́ wọn àbí nípa ara wọn ni nọ́mbà kan hàn lọ́wọ́lọ́wọ́ báyẹn ní ojú amóhùnmáwòrán yín ó ní kẹ́ máa fi àwọn ìbéèrè yìí kẹ́ máa fi ránṣẹ́ sí mo dẹ̀ mọ̀ pé tá a bá pè wọ́n lẹ́ẹ̀kan sí wọ́n á dá wa níhò ẹ ṣé ká tó kúrò ní abala yìí Aunty Nkechi ṣé ó nígbà kankan rí tí àwọn oní ìwé ìròyìn tí wọ́n ti kọ nǹkan nípa yín tó jẹ́ pé ó dàbí ẹ̀dùn ọkàn fún yín ṣégbà kankan ti wà. Kò sí torí gbogbo nǹkan tó ń kọ náà èmi feel pé oníkálukú ń wá news ni so ìgbà míì tó bá jẹ́ pé yes of course ó wà torí ṣé èwo ni ó ṣẹlẹ̀ last one tó ṣẹlẹ̀ láàrin mi àti colleague mi Tọ́pẹ́ Ṣọ́lájà ó really dùn mí gan torí mo rò pé ọ̀rẹ́ làwa méjèèjì for the first time tí wọ́n ti ń gbé ọ̀rọ̀ mi ní orí news and stuff ìyẹn gangan ló dùn mí jù mo sunkún kí ló ṣẹlẹ̀ torí mi ò sọ àwọn torí mo ní fan base WhatsApp group tí wọ́n dá sílẹ̀ àwọn tó nífẹ̀ẹ́ mi tí wọ́n jọ máa ń ṣe gbogbo bí brand máa ṣe lọ síwájú so àwọn kọ̀ọ̀kan tó jẹ́ snitch nù wa tó wà ń bẹ̀ ló fẹ́ dá wàhálà alẹ̀ láàrin èmi àti ẹni tí mo pè ní ọ̀rẹ́ mi ṣé mọ̀ pé ìgbà mi máa ní pé kí Ọlọ́run máa ṣọ́ wa lọ́wọ́ ẹni tí ó ń ṣọ́ wa táwa ò then you understand yeah so ọ̀rọ̀ ẹ rí dùn mí gan torí ìwọ tí mo pè lọ́rẹ́ mi tó bá gbọ́ nǹkan báyìí ó yẹ kó pè mí pé báyìí ni mo gbọ́ màá dẹ̀ wá sọ fún ẹ pé ẹni tó sọ̀rọ̀ ìfún ẹ yìí then sọ fún pé kó fi real account ẹ tó bá mọ̀ pé nǹkan tó ń sọ ó dáhùn lójú kó fi sọ fún ẹ ó pè mí ó dẹ̀ lọ sórí Instagram ó kọ èyí tó máa kọ àwọn bloggers dẹ̀ gbé mo sun ẹkún ní ọjọ́ yẹn mi ò sunkún rí láyé mi láti gbà tó bá gbé mi yẹn so normal bọ́ ọjọ́ yẹn mo sun ẹkún torí mo rò pé ọ̀rẹ́ mi ni mo pẹ́ nìyí so tó bá tiẹ̀ lè ṣe irú nǹkan báyìí fún mi yẹn ni pé mi ò save lọ́dọ̀ ẹ̀ ọ̀rẹ́ sì ní wà but ó ti jìnnà gan ó ti gùn síra wọn. ẹ ti fààyè jálẹ̀ dídí. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Orúkọ mi ni Bùkúnmi Olúwaṣínà lórí ètò Gbajúmọ̀ náà la wà ètò tí ẹ ti máa rí oríṣiríṣi àwọn òṣèré orí ìtàgé láti béèrè oríṣiríṣi ìbéèrè tí ó rú yín lójú nípa wa ẹ máa wò ó láti máa rí wa láti máa béèrè ohunkóhun tí ẹ bá fẹ́ mọ̀ á sì máa dá yín lóhùn. Ètò ní Gbajúmọ̀ lètò ẹ máa wò ó kọ́ni lọ́gbọ́n ó lani lóye. Aunty Nkechi èyí tó wá jẹ́ pé kò tí ẹ̀ síbi tẹ́ lè tì sí nítorí níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín akọ òun ni ẹ fi sọ fún mi pé Èkó náà bí mi sí gbogbo nǹkan tí mo mọ̀ Èkó ni mo ti lọ́lẹ̀wé ni mo ti ṣe gbá ni mo ti ṣàwó ni mo dẹ̀ mọ̀ pé nílùú Èkó nílẹ̀ Yorùbá èdè kan tí gbogbo wa gbọ́ tèmi àti yín gbọ́ tá à ń gbọ́ yékéyéké òun ni èdè Yorùbá a wá fẹ́ ní pé kí àṣà àti ìṣe wa a fẹ́ kó parẹ́ ẹ̀mí kan lẹ̀ a fẹ́ kó parẹ́ ní pàápàá láàárín àwọn ògo wẹrẹ wa ìdí tá a fi gbé abala yìí kalẹ̀ nìyẹn èyí tá à ń pè ní ṣó láyà Aunty Nkechi ẹjẹ́ ń bí ṣe láyà. mo máa ń ní kí n tó débí. nísìnyí tẹ wá débi gan. àmì ìṣọ̀mọ́. kí ló wá ṣàyà yín. torí ibi particular place tá a dé yìí gangan ni mi ìṣọ̀.
ṣé lóòótọ́ mi sure o. ẹ̀ẹ́dẹ̀ wá lè sọ o ó lè jẹ́ nǹkan tẹ bá mú nǹkan tẹ máa ń sọ lójoojúmọ́ tẹ mọ̀ ní gbogbo ìgbà ni. alihamdulilayi ngbà náà. ó yá abala ṣó láyà òun ló kàn ní ìsìn ìbéèrè 10 ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló wà ní ṣùkú ẹ fara yín balẹ̀. what's 10? 10. 10. bẹ́ẹ̀ ni àmọ́ 3 lẹ láǹfààní àti. okay fine. ṣó ti yá. ó ti yá. ó yẹ máa wọ̀ béèrè yín. Brakadabra. àánú yín ṣe mí. sóhun rè ẹ bá lọ fakọ mu. sóhun náà rè. ẹ má tù. ó kọ ẹyọ kan. ẹ̀yin ìyá mi ò ṣòro mọ́ nígbà. ìyá yín kí ni. ìyá yín kí ni. ìbéèrè kejì tó jẹ́ àkọ́kọ́. ẹja kan tí ó fi ara jọ ejò ó gùn bí ejò ṣùgbọ́n kì í ṣe ejò kí ni orúkọ ẹja yìí. Panla ni ẹja panla. ẹja fish àbí. bẹ́ẹ̀ni. crocodile. ṣé ẹ wá jẹ ẹja ẹ̀ẹ́dẹ̀ ṣàánú mi. what the. bọ̀ panla ló máa jẹ́ náà. panla kọ́ panla ó gùn bí ejò. ẹja ilé ìta ń sọ yìí ó gùn bí ejò ó fara jọ bí ejò àmọ́ kì í ṣe ejò. kì í ṣe ejò. bẹ́ẹ̀ni. crocodile ni. aláwa o aláìní mọ. ẹ ti ẹ kàn tí ẹ tún fẹ́ gbìyànjú ẹ díẹ̀. ẹ gbé wá. kan gbé wá. wọ́n kọ́ wọn gbé wá o. mi mọ̀. ẹ mọ̀. mi mọ̀. ẹ ṣe ẹja yìí òun là ń pè ní ìdàgbá. àwọn báwo ṣe fẹ́ mọ ìdàgbá. ó máa ń dàbí ejò ó máa ń gùn bí ejò òun náà máa ń pè ní eel àwọn olóyìnbó máa ń pè ní eel. wow ok ìdàgbá bẹ́ẹ̀ni. kì í ṣe tí o. ìbéèrè ìkẹwàá tó jẹ́ ìkejì ọya wọlẹ̀ ní ilé Ira ọba lùfọ́n wọlẹ̀ lẹ́rìn ibo ni Yorùbá nígbàgbọ́ pé Ṣàngó wọlẹ̀ sí. Ìdí Ògún ni o. Àtọ̀bàtálá. Àtọ̀bàtálá. Ìdí Ògún ni kí ni. Ṣàngó Ògún. Àtọ̀bàtálá. ẹni pé bó ló wọlẹ̀ sí. nǹkan tẹ́ mọ̀ wọ́n máa ń sọ pé Ṣàngó oníkinní kan Ṣàngó olúkinní kan. Ṣàngó Olúkòso bẹ́ẹ̀ ni ó wọlé ní Olúkòso. Ibo ló wọlẹ̀ sí. Lẹ́kọ̀ọ́ ní Lagos State. This is freaking. Aunty Nkechi ẹ ṣọ́ra yín. ẹ ṣọ́ra yín. ó wọlẹ̀ síbo ṣé ìlú tó wọlẹ̀ sí ni àbí. ibo la nígbàgbọ́ pé Ṣàngó wọlẹ̀ sí. Ogun State. Aunty Nkechi ẹ mọ̀. wàhálà mi mọ̀. Ṣàngó ó wọlẹ̀ sí Kòso. Mo sọ náà Olúkòso náà. ní pé kí ni Lagos State ní Abia State. mo ṣàṣọ Olúkòso. Abia State. mo ṣàṣọ Olúkòso tẹ́lẹ̀ mo gbà jẹ́ ọ̀wá láàrin àfọ. ẹ ṣì ìbéèrè karùn-ún tó jẹ́ ìkẹta. kí ni ó máa ń fà á tí èèyàn fi ń sọ ọmọ ní Kúkọ̀ yìí. orúkọ yín nìyẹn o torí mo dà pé ọmọ àti bímọ ọmọ àti fẹ́ máa kọ́ máa ní pé irọ́ eléyìí o ikú kọ eléyìí eléyìí ò lè kú so ikú kọ yìí nítorí pé gbogbo ọmọ tí wọ́n máa ń bí àbíkú ni àbíkú bẹ́ẹ̀ni eléyìí tó wá dé yìí ikú ò lè mú eléyìí bẹ́ẹ̀ yín báyìí ẹ̀ lè kú àmì ikú kọ yín náà ó kọ yín. ẹ wo bí ẹ ṣe fi agbára mo mọ̀ yẹn orúkọ yín ni. ṣé mi gbà ni. gbéragadé ó padà yé mi báyìí. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run inú mi dùn ṣẹ́rí pẹ̀lú bí a ṣe ń dára wa ní ara yá ta ṣe ń ṣẹ̀fẹ̀ bẹ́ẹ̀ náà là ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ nítorí àwọn èlé tí mo bí yín sìn wọn ò lè tún bí yín lọ́la àbí lọ́túnla àbí lọ́dún tó ń bọ̀ kẹ́ máa mọ̀. of course ẹ tẹ̀ wá ìbéèrè tó ń béèrè ní abala ṣó láyàkọ́ nìyẹn ẹ̀ẹ́dẹ̀ fún wọn lésì. ẹ ṣe gan-an ẹ ṣe gan-an. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀ Aunty Nkechi tí ẹ bá sí ní oko eré ṣe ní nǹkan míì tẹ máa ń ṣe. mo kàn máa wà nílé náà ni. ẹ ní òwò míì tẹ ń ṣe yàtọ̀ sí iṣẹ́ tẹ fún. mo ṣe bẹ̀rẹ̀ business mi mo ti ń ṣe ní by the side mi tí torí mi ò tí
mo kàn ṣe díẹ̀díẹ̀ but very soon gbogbo ayé máa mọ̀ mo fẹ́ bẹ̀rẹ̀ brand mi mo ti bẹ̀rẹ̀ ẹ̀ but mi ti jẹ́ kí ó wà náà everywhere. tí gbé síta. Nkechi secret ló ń pè. Nkechi secret àṣírí àǹtí Nkechi. ó ti yé yín mẹ́rin. Ó dà tẹ́ ẹ̀ bá wá sí lóko iṣẹ́ tẹ́ ẹ̀ sí níbi tẹ́ ti ń po okòwò yín papọ̀ kí ni nǹkan tẹ́ máa nífẹ̀ẹ́ láti ṣe. mo kàn máa wà nílé máa wo. tẹ́ fi máa ń gbáfẹ́ ẹ̀kan máa wà nílé. mi really like máa jáde lọ títí ṣe get so mo máa wà nílé máa wo film or kí n máa play Candy Crush. ẹ̀yin náà wà nù wọn. gidi. nígbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà bíi àmì ẹ̀yẹ mélòó lẹ ti gbà. ṣáwọ́d ó ti pọ̀ o martin wo báyìí ó ti pọ̀. èwo ni tó dùn mọ́ yín nú jù tẹ́ gbà. gbogbo ẹ̀ náà ló dùn mọ́ mi nú torí pé wọ́n ní award is the reward of hard work. So gbogbo ẹ̀ pátá but tí mò ń aim fún tó máa wá very soon. àmín. Oscar AFVCA gbogbo ẹ̀ Oscar yẹn gangan ni. Oscar yẹn gangan ẹ ń ṣiṣẹ́ lé lórí gidi gan. ẹ̀bọ̀ tí mo lè gbà recently mo wọ̀n mí ni pé torí pé mo máa ń ṣe drama jù ni mo ṣe gbà o best use of social media lórí ní Maya Award ní last week Sunday. Mo sọ fún wọn pé kò ṣe torí drama tí mo máa ń ṣe mo mọ Instagram lò dáadáa ni mo ṣe pé drama mi ń ṣe oníwàhálà but tó bá wálẹ̀ nǹkankan náà. sá. ló ti yé yín. So gbogbo ẹ̀ pátá ló wà important sí mi torí kò easy náà tí màmá kà á ó máa ti kọjá 10. ó máa ti kọjá 10. ẹ ti gbìyànjú. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀ Àǹtí Nkechi abala tí ó kàn ní ìsìn mo fẹ́ kémi àti yín ká fi ẹsẹ̀ rájú abala Gbajúmọ̀ ń jó ni ẹ̀yin náà sọ lẹ́ẹ̀kan ẹni ẹ ti gbúròó mi mo múra yín wá ní ṣé lóòótọ́ gidi irọ́ o gidi gan. Ọlọ́run wá ṣàánú mi báyìí kó sì mí lọ kó sì mí bọ̀ ẹ gbóhùn sókè lọ́hùn èmi àti Àǹtí Nkechi àfẹ́jọ́. kàkàkọ́ rẹ̀ mi máa mú rẹ̀ lọ sódò ni ó ga jù ó fi hàn pé tó gbafẹ́ ní gidi o Olúwa ṣeun. alihamdulilayi. ijó ta jó tán sí ní ìsìn Àǹtí Nkechi talent tó kọ. Saheed Òṣùpá ni. kẹ̀kẹ́ kí ni wọ́n pàkọ́ lé. ayédùn jẹ jùyà lọ. ó dùn jù. ẹ mọ̀ kó tó máa ń dùn mọ́ mi nípa yín bí ẹ ṣe máa ń tètè fi ara balẹ̀ ṣe àwọn nǹkan tí máa mo ní kí náà ká pàkọ́lé ayé jẹjẹ rẹ lọ ẹ fi gbogbo ara ẹ fi ṣì respect òun ni wọ́n kù. mo gba artist. ẹ gbìyànjú Àǹtí Nkechi ohun ni ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ ṣe eré òǹfà ọ̀nà fún ikò kì í gbà wá láàyè ní gbogbo ìgbà láti ọ̀dọ̀ olóòtú àgbà ètò Gbajúmọ̀ ìyẹn April Ventures Limited wọ́n ní pé ká fún yín lẹ́bùn nínú ẹ̀ ẹ̀bùn wá láti iléeṣẹ́ NAFCAB Enterprises ẹ̀bùn wá láti iléeṣẹ́ Dúpẹ́ Cosmetics tí gbogbo wa mọ̀ sí Alájà Shine wọ́n ní ká fún yín lẹ́bùn. ẹ ṣé o April Ventures Limited iléeṣẹ́ yìí ò ní jóná o gbogbo bíi tẹ́tí ń rí owó ó máa kún sí i ọwọ́ yóò ní kan ìsàlẹ̀ àpò lórúkọ Jésù mo dúpẹ́. ẹ ṣé gan ni kí lẹ wá ní sọ fún àwọn olólùfẹ́ yín kẹ́ tó máa lọlé. ẹ̀yin olólùfẹ́ Nkechi Blessing Sunday 2019 nǹkan ń bọ̀ ní ìsìn báyìí mo ti fẹ́ rap for the year but ní 2019 kẹ́ máa expect best of Nkechi Blessing torí mi ò ní sinmi
mo ní láti máa ṣe kí ni a ní láti máa grow sí ṣó ti yé yín. ó yé mi jù wọ́ pàápàá ọlọ́run adé gbà fún wa. àmì Jésù. ilé tiwa tó lọ báyìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Gbajúmọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ Adédoyin Kúkọ̀yí gbogbo ẹ̀yin olólùfẹ́ Aunty Nkechi Blessing Sunday ẹ má jẹ́ ká gbàgbé wípé gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe nílé ayé ẹ jẹ́ ká fi tọlọ́run ká fi síwájú ká dẹ̀ tẹra mọ́ tó bá jẹ́ orin la mọ̀ ọ́ kọ bó jẹ́ eré la mọ̀ ọ́ ṣe bó jẹ́ iṣẹ́ ọwọ́ ni nǹkan kí nǹkan tá a bá mọ̀ ṣe ẹ jẹ́ ká fi ọkàn ká fi máa ṣe pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ibi gíga òun ni gbogbo wa máa wà. ayọ̀ ìdùnnú àti àlàáfíà tí mo fẹ́ fi yín sílẹ̀ ní òun náà ni màá tún bá yín ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ láyọ̀.